equal bàbá wa Olúbàdàn tó ń sọ yìí mùsùlùmí gidi tí nǹkan kan ò dàpọ̀ mọ́ ìsìláàmù wọn iná ní bàbá àbùkù tó fi ń kan ìsìláàmù yìí àwọn náà ń bẹnu ẹni tí òun fàbùkù kàn torí heritage ti bàbá Olúbàdàn náà ní ìsìláàmù. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody orí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni sàn láàrin ajínimúni pẹ̀kọ̀rọ̀ máa fi ṣe lénìí tààràtà ní máa lọ mi ò ní dáyín lágara ọ̀rọ̀ ẹ ti mọ ìṣe mi wípé bó ṣe lọ ni mo máa mú wá sí etí ìgbọ̀n yín we inform we update we inform when we educate we entertain òun ni ohun tí ọ̀rọ̀ náà bá dé láàárọ̀ yìí. ẹ ti gbé lọlé ẹjọ́ ó ti bẹ̀bẹ̀ ẹ ti ṣàforíjì fún kódà ẹ tún lọlé ẹjọ́ ẹ gba ìwé kúrò lọlé ẹjọ́ pé ẹ bá ṣe ẹjọ́ padà sí kóòtù ṣé ẹ kí n tán yẹnyẹn ni àbí kí ló tún ṣe tó wá di pé kóòtù tún yá. ẹ ṣeun mo dúpẹ́ àforíjì ṣùgbọ́n nínú òfin ìtúbá nínú Islam nínú àwọn mọ́jẹ̀mú tẹ́yà bá ń ṣẹ̀ tí bá ń túbá irú ìtúbá ẹni tọ́lọ́run ọba tó dá wa gan ó gbà òun lẹni tó bá túbá lórí ẹ̀ṣẹ̀ kan tí òkun wá padà síbẹ̀ mọ́ àwọn oníkéwú ń dàpè ní nínú mọ́jẹ̀mú rẹ̀ aláyé àhúdá ìlàdàmì ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn túbá rẹ̀ yẹn ní tí ó jẹ́ kọ́lọ́run ó forí jiyàn yẹn ni pé kéèyàn mọ̀ tún padà sí ibẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe nǹkan lákọ̀ọ́kọ́ tó bá láṣìṣe ni tó bá dẹlẹ́ẹ̀kejì tí ń dẹlẹ́ẹ̀kẹta yóò di àmọ́mọ̀ sí i tó téèyàn bá ṣẹ̀yàn alákọ̀ọ́kọ́ tó tún bá tẹ̀lé foríjì tó tún lọ ṣe the same thing tó fi hot ní lẹ́ẹ̀kejì tó tún ní ẹ dákun tẹ́ ẹ tún dákun tó tún dẹlẹ́ẹ̀kẹta tó tún lọ ṣe the same thing sàǹpẹ́ ni òun mọ̀ọ́mọ̀ hot yìí ni nítorí wàá ṣẹlẹ̀ ní wípé lẹ́yìn ìgbà tí mo rò pé ara tù ta lọ́lọ́run tán kí n tó lọ bí ara tù bàbá kan náà ń bẹ tó ń pè ní Olúwo Tèdè ìlú tó ń pè ní Tèdè lókè Ògùn Olúwo Tèdè bàbá yẹn náà sọsọkúsọ sànẹ́bì online àgbà ọ̀dà kóòtù náà lọ fi gbé bàbá yẹn náà nígbà náà ṣe rí nígbà tí bàbá yẹn dé kóòtù tí wọ́n rí reality àgbàlagbà làwọn wọ́n sọ ọmọdé bíi títa lọ́lọ́run bàbá náà sunkún gan àwọn náà kóòtù rí mọ́ndé àwọn náà for some days àmọ́ látọdún náà tí wọ́n ti ju bàbá yẹn lẹ̀ tó ti tú bàbá àwọn ò bọ́ ta sọ ẹni àti dáadáa àtàìdá ìgbúrò bàbá náà online wọ́n lọ jòkó jẹ́ sáàyè wọn because wọ́n rí i pé táwọn ṣe ò dáa àwa discover pé recently ẹ bá wo ọdún ilé ẹ̀ka ṣe lọ yìí bẹ́ẹ̀ni ta lọ́lọ́run kó àwọn kan lẹ́yìn wọ́n á wí láwà ní báwo àáfà àti máa wí láwà ní ẹ dákun kí ló kan láwà ní níbi oníṣẹ̀ṣe àti ẹlẹ́bọ àníkẹ́ni tí máa ń ṣe bọ́ ó mọ̀ ṣẹ́ bọ̀ rẹ̀ àníkẹ́ni tí ń ṣe ìṣẹ̀ṣe ó mọ̀ ṣe ìṣẹ̀ṣe rẹ̀ níjọ́ wo làwa ń lọ mọ́tálásí tá a kó lẹ́kẹ̀ẹ́ wọn sọ́run tá a kó ose Ṣàngó tá a kó lọ́wọ́ tá a mú kinní tó fi ń dáfá tá a mú lọ́wọ́ tá a wá fi ń ṣe ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lè rí ta lọ́lọ́run wá kó àwọn nǹkan lẹ́yìn wọ́n wá lọ nú ilé ibi tó ti ń ṣẹbọ wọ́n ń display bíi pé àwọn ń kírun bíi wa wọ́n ṣe é tán wọ́n tún wá gbé ẹlẹ́dẹ̀ jáde wọ́n dúnbù rẹ̀ bá àti máa ń ta ẹran léyà yẹn gbogbo tí wọ́n ń ṣe yìí láti fi tàbùkù ẹ̀sìn Islam àti láti fi dá wàhálà lẹ̀ láàrin ìlú kí inú ó lè bí àwọn mùsùlùmí kí wọ́n lè react. kò wá fi wọn bẹ́ẹ̀ yẹn wọ́n á bọ̀ káwọ́ bẹ̀rẹ̀ sí gbogbo tó lòun ní mímọ́ jọ sí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sáwọn afá padà sáwọn bàbá wa nílọrin àti emir ibẹ̀ láti wá wò ó ṣẹ́sì rí àwa mùsùlùmí Ìlọrin àárín ṣe lawless citizens law abiding citizens ni wọ́n àìṣe gbàgídígbàgbé ní láti máa dá sáà láti máa dá wákà ilé Ìlọrin kìí ṣèlú jàgídíjàgan ilé Ìlọrin kìí ṣèlú fìtínàfà olùdójìnà sí iná tó so máa lè jàǹdà Ìlọrin orin ń gan àwọn ta lọ́lọ́run kó yí padà tó wọ́n kọ́ bá mi láti fi tàbùkù Ìlọrin ibẹ̀ ni àtiwáwò tó wájá sí pé heritage Ìlọrin làwa gbé lọ́wọ́ táwọn kò sá pẹ̀lú ẹ̀kọ́ tá a ní tẹ́nìkan sì bọ́ síta tí bastardize Islam I need to take a step
inú àwọn reason tá a fi decide àti take the step pé ká bí òfin sí i padà ní wípé tí àwa ò bá take step ká bí òfin sí i àwọn mùsùlùmí ibòmíì lè take laws into their hands kí wọ́n become violent kí wọ́n wá ṣègbésẹ̀ tó lè kó ìnira bá àbí tí ó pa á ní ìdí táwa fi ṣègbésẹ̀ lórí ẹ̀ tá a fi fáìlì kéèsì ní ìsìn kóòtù pé ká lọ́ọ́ gbé wá kó wá ṣàlàyé fún kóòtù ẹ̀tọ́ tó bá ní láti mọ̀ tàbùkù Islam àti àwọn mùsùlùmí. àlàyé ni ẹ ti ṣe kalẹ̀ yìí ní ẹnujọ́ mẹ́ta yìí a rí i pé ọ̀nà bíi tí ó ń gbà tó fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ tó sì fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe ó wá jáde bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ní ìsìn lórí ẹ̀rọ ayélujára tí ń sọ pé àwọn kan ló fẹ́ mú òun kọlu ọlọ́lá wa Emir Ìlọrin òun ò tàbùkù Emir Ìlọrin pé àwọn èèyàn ti mọ̀ pé Ìlọrin àìfi Emir àṣeré àti kọlu Emir gbogbo ọmọ Ọlọ́run lọ́dọ̀ wa gbogbo ọmọ Ìlọrin ní ìkọjú Olúwa rẹ̀ sí pé ẹ fẹ́ mọ̀ kọjú òun sí ilé àfáà límì ni pé òun ò ní nǹkan kan ṣe òun ò sì bú Emir bàbá tí wàá lóun bú wọn lóòótọ́ òun tọrọ àforíjì kí ni nǹkan tí ẹ rí sọ sí fúnra ẹ ṣé ìyẹn náà ti tó fún ní àforíjì ni àbí ọ̀rọ̀ tó sì wà ní kóòtù ìwé tẹ́ tó fi pè lẹ́jọ́ ní ìsìn tí yóò sì tún tẹ̀síwájú. kò tó torí ìtúbà gónogún ni ìtúbà rẹ̀ tó lóun ò ní jẹbọ mọ́ tí etí ìkú omi tó ti wí torókù ẹran lẹ̀ tó tún ṣòro. ṣe rí gbogbo ayé ní gbọ́ abá àti ń sọ̀rọ̀ yìí ó máa ń dá kéèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kíú ẹ̀kọ́ bíbí etí sì máa ń jẹ́ kéèyàn lẹ́kọ̀ọ́ láti di bíbí ló sì máa ń bẹ̀rẹ̀ àwọn tó bíyàn ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fún ọmọ ìtọ́ bá kọ́yàn yẹn ní ilé ẹ̀kọ́ táwọn ń jù wá sí ó bíldì lé ní orí ṣé ní gbogbo ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ tó bá ń bọ́ ta ti bá ń sọ̀rọ̀ níta gbangba yóò máa kú bára rẹ̀ ni yóò máa dá wàhálà síra rẹ̀ lọ́rùn ni mo ń sọ fún yìí in as much as títa lọ́lọ́run bá sì ń bọ́ ta tí bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára yóò máa kó bára rẹ̀ sí ni ìnídìí àti prove ẹ̀ torí àwọn nǹkan tó fi ẹnu ara rẹ̀ sọ sí bàbá mi Murtaba Seriki Ìlọrin bàbá tèmi ọlọ́run ò ní jẹ́ kírú ẹ̀ ó jáde lẹ́nu tèmi láéláé ni ò ní jẹ́ kí n lè rí pìtì ẹ̀ àmọ́ gbogbo ẹni tóun náà bá ní bí tó bá rẹ̀ ní re bí irú bàbá ọba Ìlọrin tó ní irú bàbá ọba Ìlọrin ńlé ní bàbá kó padà lọ orí ayélujára kó lọ wá fídíò bíi títí ń sọ̀rọ̀ burúkú sí bàbá ọba Ìlọrin bàbá ọba Ìlọrin nísìnyí ọjọ́ orí wọn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé rẹ̀ fún wa etí kinní kan ni téèyàn bá wá ní irú wọn lóbi lé kò ní pàdé irú wọn ń ta kó ṣàì lójú tì sí tí ó bá ń sọ pé òun ò bú bàbá ọba Ìlọrin so possible òun ò bú bàbá ọba Ìlọrin ni fídíò tó káàkiri ayé tí gbogbo ayé rí. òfòrán tí ń ṣe ní bí ọ̀sẹ̀ tá a lò. ẹ máa gbọ́. tí ń sọ ń bẹ̀ náà ni pé òun ò bú. ẹ máa gbọ́ ẹ ní káwọn èèyàn lọ wá fídíò bíi títí ń júwèé bàbá ọba Ìlọrin lórí wheelchair. kí gbogbo ayé tí ń gbọ́ mi ẹ padà ẹ lọ wá kóun gangan fúnra ara rẹ̀ kó tún fọ́nrán tó ṣe nígbà tí wọ́n lọ kóòtù àkọ́kọ́ tí wọ́n fi wá ní kó lọ serve ẹ̀ two subject means tí ń bú barrister US imam tí ń bú barrister Àjàsá kò sírú èébú ara kò sírú ọ̀rọ̀ burúkú tí ò sọ sáwọn lawyers méjèèjì yẹn àtàwa tó kù wọn ó wá mú bàbá ọba Ìlọrin ó wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn káwọn èèyàn padà lọ ẹni kọ́ ló ju fọ́nrán yẹn síta padà káyé ó rí irú description tí ń fi ń sọ̀rọ̀ bàbá ọba Ìlọrin lórí wheelchair níbẹ̀ kò sí ẹnìkan tí wọ́n bí dáa tí wọ́n sì bí ire tó ní bíbí tí ó gbọ́rù rẹ̀ tínú rẹ̀ ò ní bàjẹ́ tó bá bọ́ ta nísìnyí tó lóun òwú bàbá ọba Ìlọrin tó ní kí wọ́n máa forí jì òun ìrẹ́jà rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ṣùgbọ́n kò wá tán síbẹ̀ nígbà táwa ti fáìlì kéèsì sí ipa wo ká kéèsì mọ́ àwa kọ́ la pé kóòtù ló pè nínú ọ̀rọ̀ tó sọ last tí mo gbọ́ tí ń sọ fún gbogbo ayé wípé kí bàbá wa Olúbàdàn bàbá rere àbá alálùbáríkà bàbá wa ọba Rashidi Ládọjà one time Senator of the Federal Republic of Nigeria one time Governor of the Great Oyo State
ẹtikẹ́tì ẹ̀ tó ní kí gbogbo kálukú kan wá gbà wọn àwọn Ìlọrin tún ti fẹ́ jíun gbé wọ́n sì jíun gbé ní ọjọ́ sí sẹ́rí statement wọ́n jí mi gbé yẹn ọ̀ràn kan tún ni. ọ̀nà wo ló fi jọ́nà. ọ̀ràn ni nítorí wípé ilé ẹjọ́ ló ọ̀dà pé kán lọ gbé wá ń gbà àwọn ẹnìkan kò ṣé wọn tí ilé ẹjọ́ bá ọ̀dà pé kán lọ gbé yẹn tí ilé ẹjọ́ ti invite tí ò dáhùn ilé ẹjọ́ wá pàṣẹ ẹ̀rọ bá gbé wá tọ́lọ́pàá wá lọ gbé wá sí ilé ẹjọ́ ṣé ìjìyàn nìyẹn. ariwo tí ń sìn parí pé wọ́n jí òun gbé wọ́n ti òun mẹ́yìn gbé ẹ jẹ́ káyé ó bí àwọn tí wọ́n wá arrest ẹ̀ níjọ́sí sọlọ́pàá wà ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ kóòtù. Now telling the whole world pé àwọn Ìlọrin wọ́n jí òun gbé ó ti bà Ìlọrin lórúkọ jẹ́ pẹ̀lú pé ń pè wá ní ajínigbé tó ọ̀ràn míì tó mọ̀ o èyí tèmi náà ń sọ yìí tó bá ẹ máa wò tó bá bọ́ ta pọ̀ ń fẹ́ fèsì yìí tí ń sọ yìí yóò tó dáràn míì yóò tún sọ̀sọ̀kúsọ míì because kò lẹ́kọ̀ọ́ kankan nípa ẹ̀kọ́ kò kàwé kò kéwú kò kọ́ṣẹ́ kò ṣòwò kìí ṣe gbogbo ẹni tó kàwé nìkan ni máa ń lẹ́kọ̀ọ́ kéèyàn kàwé nìkan kọ́ náà lẹ́kọ̀ọ́ tí ẹ bá wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ìṣòwò àtẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ èyí ò rẹ́ kọ́kọ́ lọ́dọ̀ àwọn tó ń kọ́yàn nínú bá àti lo ayé níbẹ̀ ní tọ́mọṣẹ́ bá ń sọ̀sọ̀kúsọ lọ́gá ọ̀sẹ̀ gbẹ́nu ẹ lọ́wọ́ àìsọ̀rù yìí ò ààrẹ ẹ̀kọ́ but kò lẹ́kọ̀ọ́ kankan tí máa regulate bó lèèyàn ṣe ń lo ayé that's why tí fi ń bọ́ tàbí fi ń sọ gbọ́ in as much as he comes out to talk yóò máa dáràn yóò máa complicate matter ara rẹ̀ sí dáadáa ni torí wípé tí àwọn èèyàn bá fẹ́ bàjá nísìn lọ́yà USA máa mú ní right àti file case against yẹn lọ́yà Abdulkadir Ajasa ní right àti file case against rẹ̀ gbogbo Ìlọrin as an entity a ní right àti file case against rẹ̀ àwa tá a pè lẹ́jọ́ tíjọ́ sí a ní right àti file case against rẹ̀ tó ti parọ́ mọ́ wa lójú ayé níṣẹ́ pé ajíhùngbé ni ṣé tíkẹ́ẹ̀tì ẹ̀ tọ̀ ẹ wá wò irú bẹ́ẹ̀ ìjọ tí ń bú bàbá ọba Ìlọrin tí ń tàbùkù ẹ̀sìn Islam àwọn bàbá Olúbàdàn Ọlọ́run kó ṣe dáadáa fún bàbá kó jẹ́ kí adé ó pẹ́ lórí wọn kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ wọn dáadáa kí wọ́n lo ayé pẹ́ dáadáa pẹ̀lú àlàáfíà ìjọ tí ń wu ọ̀rọ̀ kò béèrè ìmọ̀ràn wọn tó bá béèrè ìmọ̀ràn wọn kó tó sọ gbòkè ní àwọn oníjó ṣe é nígbà tó dáràn tán ní ṣe ó ṣe wá kàn wọ́n àlẹ́ àlìkùá bàbá wa Olúbàdàn tó ń sọ yìí mùsùlùmí gidi tí nǹkan kan ò dàpọ̀ mọ́ ìsìláàmù wọn iná ní bàbá àbùkù tó fi ń kan ìsìláàmù yìí àwọn náà ń bẹnu ẹni tí òun fàbùkù kàn torí heritage ti bàbá Olúbàdàn náà ní Islam ẹ get analysis mi yẹn so problem tó ní gangan òun náà ní ẹnu alibala mọ́ àpèlémọ́. pé àlàáfíà fún gbogbo ẹni tí bá ń gbọ́ mi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa ó ṣe Tani Olohun kò ṣe Tani Olohun àwọn ọlọ́pàá àtolóyè Sunday Igboho àtàárọ̀ mo ti wò pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti lè ní controversial àbó ní controversy nínú tí ó fẹ́ dàbí pé apá bíbá yìí ní ọ́fíìsì ti bí ní ọ́fíìsì ó rí ọ̀rọ̀ owó iyebíye wọn kì í ṣe lófò èyìnbó dẹ̀ ní never you argue with stupid people they will use their own inadequate brain to drag you down to their level orí èèyàn gbọ́dọ̀ máa hùwà wípé ọjọ́ kẹyìn ó kú àkọ́kọ́ gbogbo apá kan àbá ní dídá ẹ̀ṣẹ̀ ni fún gbogbo ẹ̀yin àfáà báwọn tọrọ òye tí wọ́n ń jánu mọ́ ọ̀rọ̀ mo ti wá rí pọ̀pọ̀lọpọ̀ ṣe say no to ìrù ẹkùn say no to ìrù ẹkùn bẹ́ẹ̀ bá say no to ìrù ẹkùn àkọ́kọ́ ìrù ẹkùn ṣé wọ́n sọ fún ọ wípé à ń gbowó ń bẹ̀ àbúlóyè Sunday Igboho rí nǹkan kan ń bẹ̀ à ń ṣe láti fira wa kalẹ̀ ní kẹ́ẹ̀ṣe say no to ìrù ẹkùn kò dí ọlá Sunday Igboho kù àwa tá a jábúrò rẹ̀ yìí kò disvalue wa nítorí ohun tá a jà tí ohun tá a dà àti kọ́ ẹ̀yin náà lẹ́sìn ní ká nígbàgbọ́ nu kádàrá dáa pè ní article of faith believe in the oneness of Allah believe in the last day and also believe in the destiny be it good or bad what has destiny has in store for you kí ni kádàrá pè ní gbùdù fún ọ kádàrá ní gbé olóyè Sunday Igboho tí gbogbo ti ń ṣe bí kádàrá ò bá sìn dé níjọ́ tí wọ́n ti panupọ̀ tí wọ́n pa agbára pọ̀ tí wọ́n láǹfààní láti ṣàkànsí yóò ti pàdánù ṣùgbọ́n kádàrá ní ń ṣe so àwọn kankan wà sẹ́nu tu ẹkùn ẹ kọ́kọ́ wò wípé ṣé ẹni tá a fẹ́ ní sẹ́tò ìwọ ẹkùn yìí ṣé yóò disvalue ẹ̀mí àbí yóò pa ni àbágbàjẹ́ lẹ́nu ẹ̀ àbí kíní yòówù ló benefit níbẹ̀ àbáwà là ń benefit níbẹ̀ utilize your brain and make use of your senses
lábala àwọn tó ń ṣe say no to ẹkùn say no to ẹkùn irú ẹkùn kọ́ ló bí Sunday Igboho ló bírú ẹkùn kò wá ní burúburú kí bàbá máa ló dọwọ́ ọmọ òun lọ́rùn Sunday Igboho tí ń jẹ́ Sunday Igboho kí irú ẹkùn tó dé irú ẹkùn lálẹ́ òun jọ́ kiri àná ni so ó dìnà síra wọn kéèyàn kan wá sọ pé kí n má ṣe prógrámù ní ìsìn ṣé prógrámù tí mò ń ṣe yìí ló sọ mí di ohun tí mo dà lónìí àbí mo monetize pé jìnnà àbóhùn ló ń fìdí mi bí máa ń gbé afárá lè rọ̀ bí wà alẹ́ ní mi nàdàmẹ́ kẹrẹ mi ọlọ́run ní lóní kálukú so kí wá ló ṣẹlẹ̀ gangan yóò ti tó bí oṣù kan ní ìsìn nípa ọ̀rọ̀ Berlin tí wọ́n ní ó ní case in court èmi ni olóyè Sunday Igboho ní kí n pe ta lọ́lọ́run wípé ṣínà báwọn ṣe ń wọ̀rọ̀ yìí yóò padà kan ta lọ́lọ́run o wọ́n wá pè é pé kó yọjú sáwọn wọ́n wá fún nímọ̀ràn pé ẹni tí ò bá ti bú ọ má bú wọn o mo wà ń bẹ̀ má bú wọn o nítorí ọ̀rọ̀ tó ń bọ̀ yìí yóò padà kàn án ẹni tó bá ti rí pé kò bú ọ má bú sì má gbé fọ́tò àwọn èèyàn síbẹ̀ ẹni tí ò bá ti bú ẹ̀sìn yín má bú ẹ̀sìn tiẹ̀ mo wà ń bẹ̀ jọ́nà mo ní kọ́ mọ́ ṣe fídíò ká ní wọ́n ṣe fídíò yẹn ẹ̀ bá rí jọ́nà wọ́n fún ní mọ̀ràn nígbà tá a ti gbọ́rọ̀ Berlin gbogbo àti ẹ̀kẹ́ tó lóye fún mọ̀ràn tó lóye fún kíní kan tí n bá wọrí kọ́ lọ́ọ̀dì màá rí the last day tí mo pe ta lọ́dọ̀ ibi ni mo pè é wọn ní nọ́mbà olóyè Sunday nọ́mbà mi ló pè èmi mo pè yàrá ní ìjọ yẹn it will be around after 11 ilẹ̀ ti ṣú I called him ẹ mọ̀ pé tó bá dalẹ̀ àmọ́ ní ọ̀rọ̀ family discussion pé báwo ni kíní kan ni wọ́n wá rí ọ̀rọ̀ Berlin tí wọ́n lọ́rọ̀ wá ní ni wọ́n wá fi kábọ́ fọ̀rọ̀ gùn ṣe capital waris so this ìwé ẹ̀kọ́ agenda ẹ̀ ní jèrè ẹni tí ọba dáṣọ fún ni tọrọ ẹ̀ làákọ́wò só tí tó ni ṣáyè rẹ̀ tì ní ìtumọ̀ tó tèmi Ọlátúnjí ìwọ tó tí má distract ni ó wá rí kábọ́ fọ̀rọ̀ gùn olóyè Sunday Igboho pé wọ́n fún mọ̀ràn ohun tó wá bí tààrọ̀ yìí olóyè Sunday Igboho wọn tí ì jí àti rí lórí mídíà àwọn èèyàn ti ń pè wọ́n pé so olóyè Sunday Igboho wá láǹfààní láti wò pé kí ló ń ṣẹlẹ̀ gan kó o tó sọ̀rọ̀ àbí kó o tó bèèrú sílà àkàyẹ̀wò kó gbọ́n tí mo fẹ́ sọ olóyè Sunday Igboho wá wò pé ẹjẹ́ adébẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan nígbà tó olóyè Sunday Igboho débẹ̀ máa gbọ́ mọ́ dára rẹ̀ láàmú àwọn ọlọ́pàá tó wá àbáwọn tó wá àwọn mẹ́rin ni wọn àkọ́kọ́ wọn wà authorize nítorí iṣẹ́ interstate lẹ fẹ́ wá ṣe àkọ́kọ́ ó yẹ kí wọ́n rìpọ́ọ̀tù ní police station jurisdiction ti bí báyìí láti sọ fún wọn pé àwọn fẹ́ wá arrest èèyàn or the nearest police station tó wà nítòsí ibi tẹ́ ti fẹ́ arrest èèyàn àkọ́kọ́ nígbà tó lóye débẹ̀ olóye ní pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àti ẹlẹ́yẹlé làwọn ti wá gbajúmọ̀ wọ́n sì fi ọ̀gá ọlọ́pàá tó wà lẹ́lẹ́yẹlé pé pápápá ẹgbọ́n ṣé lóòótọ́ àtọ̀dọ̀ yín làwọn ọlọ́pàá báyìí ti wá wọ́n láwọn ògbọ́n kankan kò sẹ́ni tó kọjá òfin àfẹni bá dó lábẹ́ àfẹni tí ò bá kọjá ayé ẹ̀ olóyè pè wọ́n láwọn òmọ̀ kankan ẹnìyẹn láwọn òmọ̀ kankan tẹ́ ẹ bá wo fídíò tó post ẹsẹ̀kẹsẹ̀ olóyè tún pe kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ọ̀gá wọ́n fẹ́ arrest lágbájá báyìí báwo ni yẹn ní arrest ta ni I've never nínú kéèsì yẹn kò sẹ́ni tó sọ pé ta lọ́lọ́run jàre àbójẹ̀bí ohun tá à ń sọ ní pé let's follow the real protocol tó bá ṣẹ̀ kò sẹ́ni tó kọjá òfin àfẹ́ni tó bá dó lábẹ́ rẹ̀ bó bá ṣẹ̀ tẹ́ bá follow normal procedure olóyè Sunday Igboho ṣe bófin náà gbá wọn náà lẹ́sẹ̀kẹsẹ̀ lolóyè Sunday Igboho tún pé kọmíṣánná ìlú Ìlọrin Jimoh fúnra ẹ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì nothing was remitted mọ́tò tẹ́ gbé wá kò ní plate number ayé ti gbẹjẹ́ wọ́n arrest àwọn èèyàn kólóyè tó débẹ̀ tẹ́ bá wo fídíò yìí àwọn boys àdúgbò àwọn hooligans wọ́n ti block àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ti ń jà láti fẹ́ sun mọ́tò wọn olóyè just came into rescue wípé ẹ mẹ́jà dàlúrú rescue team ni bó o wá ní sáwọn ọlọ́pàá àwọn tẹni olóyè fáwọn ẹrù ẹkùn lọ sólóyè ti fáwọn ẹrù ẹkùn síbì kan ní pé wọ́n bọ̀ wá mú ta lọ́lọ́run put it in your skull. Put it in your brain. Think about it. Ọ̀pọ̀ sásìkò olóyè wá pé àwọn ọ̀gá yìí láwọn mọ̀ sí anybody ò kàn lè sọ fọ́lọ́pàá pé máa lọ. Olóyè should be arrested. Arrested on what purposes? Stopping the court order. How can
nígbà tó jẹ́ pé gbogbo station tó jẹ́ irú ẹni yẹn nìsín tẹ́ ẹ bá gbé lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ tójú wọlé pé mo ni wọ́n gbé lọ ní ló fi yẹ pé ó yẹ kí wọ́n kọ́kọ́ follow protocol gbogbo stations wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n fẹ́ gbéyàn kúrò nínú state because nínú state yẹn and again àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state ló yẹ kí wọ́n arrest yẹ kí wọ́n fà lé wọn lọ́wọ́ why chief give me kò ní nọ́mbà chief lọ́wọ́ ṣé nọ́mbà chief ló dilẹ̀ tó bá yẹ ṣé nọ́mbà chief náà ló dilẹ̀ tí ó fi wá fún ta lọ́nà pé kó máa pè wọn àsọdùn àsọgbàrẹ nílẹ̀ mi ni mo pè é so gbogbo náà Ìrẹ́kùn what has Ìrẹ́kùn what is the impact of Ìrẹ́kùn in Sunday Igboho's life? Ìrẹ́kùn is just to secure guide our people. If you say you are not one, then you leave it. There is no proportion in this, it's a matter of choice. Ìrẹ́kùn doesn't feed me, doesn't feed Sunday Igboho. People, we just voluntarily leave ourselves in it. If you say you don't want, then leave it. It is your own cup of tea. So we are less concerned about you don't want Ìrẹ́kùn. That is the buoyant truth. Eléyìí ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń láǹfààní láti bú èèyàn àbí láti ẹ wá content láti ṣe láti guide láti secure títa lọ́lọ́run yóò tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wípé béèyàn bá lẹ́nu ní mo sàn ó lè jìyà ìmọ̀dí ẹja mọ tá a mọ̀ ṣe lórí content ká mọ tá a mọ̀ sọ́ńbẹ̀ ká mọ̀ kó ọ̀rọ̀ tiwa di ọ̀ràn sẹ́lòmíì lọ́rùn mo mọ èèyàn tó ti pè mí lónìí bí ọ̀fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mo kàn wò pé àwọn èèyàn need clarification ẹlòmíràn ni Sunday Igboho ló wà behind wọn ohun tó mú èmi tí mo mọ̀ pé mo lè pe Sunday Igboho ní anytime tí mo bá pè tí ọba gbé mo lè pe ìyàwó tí mo bá pè tí ọba gbé mo lè pe ọ́dìlé tó mú èmi tẹ́mi ò lè máa búyàn tó mú èmi tí mi ò lè máa ṣépè fún yàn why will olóyè Sunday Igboho tell anyone to be abusing you? What is olóyè Sunday Igboho gain in it? Olóyè Sunday Igboho kàn jẹ́ ni tó yẹ pé ṣé àfẹ́ jẹ́ ni láyé àwọn àṣẹ́jìs so coming out Ìgbòho ló wà lẹ́yìn wọn fún kíni tó lóyè Ìgbòho ní ọmọ kan fún wọn wípé kíníkan what are the ẹni tí ò bá mọ̀ Ìrẹ́kùn aims and objective to protect and secure our land. If you say you don't want Ìrẹ́kùn, that's your own cup of tea. And Ìrẹ́kùn has been registered, and there are a lot of processes behind it. So don't just take it, like you send it to Ìrẹ́kùn, you just Sunday Igboho is a person. Ìrẹ́kùn is a body. Sunday Igboho is not the one controlling Ìrẹ́kùn. Ìrẹ́kùn is being anchored by some people. So personality àti movement ó yàtọ̀. Personality ló lóye Sunday Igboho lò lónìí. So that is the buoyant truth. Àkànbí èmi ò tún gba gbogbo àwọn tó bá jẹ́ blogger tí wọ́n ń búyàn àbí tí wọ́n ń defame ẹja kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tá a bá ti mọ̀ páàlì gbé ẹ mọ̀ jàdá. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ àwọn nílò lọ ẹja tó lọ tí ò dísàlẹ̀ odò àwọn nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dísàlẹ̀ odò àyílọ àyíbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀tẹ̀ náà Àkànbí lèmi ń jẹ́ amòye àgbà fún gbogbo ilẹ̀ kílẹ̀ ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ó dàbọ̀ yín àbúrò. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ẹ̀ka rẹ̀ kásẹ̀ ká lẹ́bí kí ní tẹ́bà tí wọ́n káàkiri ní Nàìjíríà àti gbogbo àgbáláyé. Ní ọ̀sán yìí, mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí àwọn kankan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ní yàjòyàjò. Ọ̀rọ̀ náà dá lórí ọ̀rọ̀ arákùnrin kan tí wọ́n pè ní Talọ́lọ́run ní àti Olubadan tí àwọn ọlọ́pàá fẹ́ gbé láàárọ̀ tó jẹ́ pé ó ṣàdí odiṣu àtàyànyàn lórí pé wọ́n pe olóyè Sunday Igboho àtàwọn kan sá pé àwọn kan sá kò sáàjì kí wọ́n rí gbé lọ. Ojú wa fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Talọ́lọ́run ní pé mo rí àwọn alábòsí kan lórí ìkànnì yìí tó jẹ́ wípé gbogbo àti Talọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí wùwà wèrè tí wọ́n ń wù lórí social media yẹn wọ́n á máa pàtẹ́wọ́ á máa rẹ́rìn now nígbà tí ọ̀rọ̀ bá wá bẹ́yìn yọ tí wọ́n bá fẹ́ fọwọ́ òfin mu wọ́n bá sọ di emotional blackmailing wọ́n bá sọ di emotional blackmailing now bọ́lá àwọn kan tó ń sọ̀rọ̀ lábẹ́ tó èmi comment lọ́dà page yẹn náà tí mo fi pé you have not learned any lesson reason tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ fún o ní wípé ohun tó ju Talọ́lọ́run nígbà àkọ́kọ́ tí wọ́n á gbé lórí pé ọba yẹn ló kọjẹ́ àmọ́ tó ju ẹ̀rí nígbà náà ẹ̀bẹ̀ ló pọ̀ ìyá rẹ̀ bẹ̀bẹ̀ fámìlì gbogbo wọn ní abẹ́bẹ̀ kó tó di pé wọ́n fa ìwé ẹjọ́ yẹn gbà nàìjíríà filẹ̀ kàkà tó tí wọ́n filẹ̀ tó yẹ kẹ́nu rẹ̀ tó mọ́nu kòmọ̀dà kẹ́nà láti gbà náà ẹjẹ́ àgbàgbé lórí pé ẹnìkan ní ẹni tẹ́ ń gbìjà Allah ni Allah kọ́ ló pè lẹ́jọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń salábùsí tẹ́ ń pé ń gbìjà Allah ni wọn tẹ́ torí pé ìkórìíra ẹ̀sìn Islam tó wà lẹ́nu yín lẹ̀ fi ń sọ̀rọ̀ ni ṣé Allah ni lé ó bà ló kọjá ni ẹ̀bẹ́ yòówù fídíò bí tuntun bú ọba àlọrin ẹ̀mí àìlọrin kẹ́yìn bá salábùsí tí ẹnìkan bá dé tó dìde tó gbódìdí ọba ni kódà kọjá baálẹ̀ ṣé àṣà Yorùbá faramọ́ kí èèyàn kọ́ máa kan olóòrùn láìláì àkọ́ máa rí ọba fín
Wo fídíò títí bú Emma Ìlọrin tó ti ń sọ̀rọ̀ àlùfàlàsí Emir gbogbo yín lẹ wò màtẹ́ wo àfẹ́rí sọ pé màtẹ́ wo fídíò yẹn máa rẹ́rìn nínú yọmọ ọdún ẹ̀ka àti kùsì náà ẹni tó wá bú wọn wá gbé gbèsè lábẹ́ òfin láti kóòtù yẹn ti sùn wárántì pé kí wọ́n lọ arrest ìwé gbogbo tí pariwo pé kidnapper bó ti dán jẹ́ kidnapper o aláàárẹ̀ òṣèlú rálé bọ́ bá gbomi wọ́n gbọ́n ta bọ́ ṣáájú bẹ́ẹ̀ lọ gbélé bùbá sádẹ́dẹ́ ẹsẹ̀ ni wọ́n gbé wẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣe support fún lórí social media support yín náà kọjá báwọn olórí rẹ̀ ò pé ìgbà wọn gbé ń jọ sí mélòó náà ẹ̀yin tẹ́ ẹ̀ máa èlé lórí social media tí bá ń sọ dáadáa mélòó ilẹ̀ tẹ̀dé òkè kúra ọ̀nà ìbòsàn ní sẹ́pà lára àárẹ̀ tọ́bádọ̀ ọ̀nẹ́dẹ̀ wọn ni bàbá fọwọ́ tì gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rí tó ṣe ń gẹ́bí tó dáa tí wọ́n bá fọwọ́ òfin múni tí wọ́n gbé tí wọ́n lọ tì mọ́lé mélòó yín ni ó tẹ̀lé débi tí wọ́n tì mọ́ olórí rẹ̀ ò pé tí ọ̀mọ́ ti ń ṣe o Islam kò sí wọn fi gbá mú wọn fagídí mú yẹn ṣẹ̀ṣẹ̀ Islam ẹ̀yin lẹ́kàn fẹ́ sọ ayé lẹ́nu ẹ̀ ní sọ Islam lẹ́nu ẹ̀bùn fídíò rẹ̀ kan jò ní lórí péjì ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ rí èdè ẹ̀ náà ní ṣùgbọ́n ẹ̀yin náà rí pé tí ń ṣe yóò dáa ṣùgbọ́n ẹ̀ ní kọ́ọ̀lẹ̀ tó dáa torí dàbí ní pè ní ẹ̀yin ò lè ṣerú ẹ̀ ṣùgbọ́n torí ìkórè ẹ̀sìn Islam tẹ́yìn ní tẹ̀bálẹ̀ nìkan ti ń sọ̀rọ̀ tí ó yẹ kó sọ nípa ẹ̀sìn Islam inú yà máa dùn ẹ mọ̀ pé tí ń ṣe ọ̀dà ọbẹ̀ torí pé ìkórè Islam inú yóò máa dùn ẹ máa pàtẹ́wọ́ ẹ máa like ẹ máa níbẹ̀ lómi yóò tún bá ṣí àrẹ pápá mo tó bá wá yíwọ́ tán tẹ́ máa fẹ́ fọwọ́ òfin mú ẹ wà gó ẹ̀ mú sàrà bẹ́ẹ̀ sí sábà máa ń ṣe nìyẹn mo wo fídíò yẹn láti lé aláyé ti dáyé a mọ̀ pé mùsùlùmí ní ọmọ tí a bá fẹ́ kírun ni wọ́n ṣàlùwàlá ní ọmọ tó sáfù tí wọ́n ṣe Allahu Akbar tí wọ́n rúkú tó forí kalẹ̀ mo wo fídíò bíi ti Tani ọlọ́run àti inú kọ́pì tó ní Ifá ló tóbi kéde kan ó sì ń rúkú ó forí kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ilẹ̀ náà ní ìsìn ẹ̀rí yẹn bíi tí ò dá o wọn ò ní ó mọ̀ sọ wọn ní ẹ mọ̀ ṣẹbọ yín kẹ́ ẹ bá fẹ́ ṣẹbọ yín ní Islam náà sọnù lakúndínú kú wẹ̀lì àdí ṣé tiẹ̀ kémi náà ò ṣe tèmi lè ní mùsùlùmí kan ní ìsìnkú ló ń kọ́pì àwọn ẹlẹ́bọ káwá níbẹ̀ lẹ́bọ ṣe nǹkan wọn àfẹ́ máa kọ́pì rẹ̀ lè rí bẹ́ẹ̀ lórí péèjì ta lọ́lọ́ náà láti rí ibi tó ti ń ṣe Ifá ló tóbi kéde kàtí bí àṣà máa ń ká àwọn Allahu Akbar ó dẹ̀ tó sáfù ó ṣàlùwà àtàwọn tó sáfù ń kírun nínú kínní yẹn ní parí Ifá ló tóbi ní èròǹgbà rẹ̀ ni pé òun yẹ̀yẹ́ Islam lójú ara rẹ̀ ń tàbùkù Islam lójú ara rẹ̀ àwọn ìwèrè kan tí ajá fúlọ̀ àṣẹ náà ń pàtẹ́wé ní wọ́n ń dọ̀ sí náà gbogbo ìyẹn kọ́ tiẹ̀ ni wọ́n wá mu sí kò yẹ kọ́ ni ẹ mu sí tó bá fi mọ níyẹn nìkan wọ́n mọ òwúrọ̀ lọ́dọ̀ bá di pọ̀ tanu bá individual kan wọ́n wá lè kanra gbogbo ẹ̀ tó ti ṣe tẹ́tí fojú kò dẹ́wò pé kámẹ́rà tó bá ń gbìdọ̀ ọlọ́run jẹ́ fi ọ́lẹ̀ wọ́n wá lè kanra gbogbo ẹ̀ mọ́ tọ́wọ́ bá tẹ̀ ọ́ ní ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yẹn kò sẹ́ni tí ń gbìdọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ń sọ ìwèrè tẹ́ ń sọ pé ẹ ṣe wọ́n gbìjà àlá ni wọ́n ṣe kíní ni kò sẹ́ni tí ń gbìjà àlá ṣùgbọ́n tí ta lọ́lọ́run bá fi mọ lọ́rọ̀ pé kàn ń bá tàbùkù ọlọ́run tó ń pè aláàrin tó wù ú tó ṣe lẹ́gbọ́n fún mamá kò sẹ́ni tí wọ́n máa wọ́n ràn nínú àwọn oúnjẹ títí ń ṣe so kí ló bùkún náà láti Islam so ní káwọn èèyàn mọ́ kiri mọ́ àpẹẹrẹ wọ́n mọ́ lọ mọ́sá wọ́n mọ́ lọ mọ́kà mọ́ níjọ́ tó ti ń ṣe so kí ló dínkù náà kó ní nǹkan kan kù mo tó bá ti lè mú tẹ ní individual mọ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ sọ̀rọ̀ tó bá yẹ pé bàbá yín ni ta lọ́lọ́run bá ń yẹ̀yẹ́ rẹ̀ bó ṣe yẹ̀yẹ́ Emir of Ìlọrin àtàwọn míì lórí fọ́nrán yẹn tó bá yẹ pé bàbá yín ni sẹ́nu yín ó dùn èèyàn ń orúkọ odi ọba àlú ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àlùfàṣà ó bẹ̀rẹ̀ sí yẹpẹrẹ ó bà lórúkọ jẹ́ lórí ẹ̀rọ ayélujára ẹ̀rín tó burú bẹ̀ o wọ́n wá gbégbèsè lábẹ́ òfin wọ́n rìpọ́ọ̀tì wọ́n fún níwèé kóòtù wọ́n ń sá wọ́n wá fẹ́ lọ arrest ẹ̀ wọ́n pariwo wọ́n fẹ́ kidnap wọ́n fẹ́ àwọn èrè kẹ́sà rẹ̀ kidnapper ni ó ṣe bí ẹ ṣe máa arrest ẹ̀ nu tí wọ́n bá fẹ́ arrest wọ́n lọ́pàá sí máa arrest wọ́n lọ́ bá náà ni tí wọ́n bá fẹ́ resist arrest wọ́n lè gbé by force ní tó ṣẹlẹ̀ nu kì í ṣe pé wọ́n kàṣà déédéé lọ lé rẹ̀ láì jẹ́ pé wọ́n ní authority kankan legally ni wọ́n lọ láti lọ arrest ẹ̀ ó resist arrest bó sì ṣe wúlò ó resist ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní tó lè ṣe tó lè kó yọ lórí kéèsì ò ní kí àwọn èèyàn rẹ̀ tí wọ́n kó borí tọ́nà ṣe fídíò kan tó ti ń bẹ̀bẹ̀ náà mo ti wo fídíò kan tó níbẹ̀ nígbà bá ṣe tí ọ̀dà tán á bọ́ sórí kí náà ẹ dákun ẹni ọ̀lọ́rin kí ìjẹ́rí fi o ẹni àtò ti tó sọ̀rọ̀ sátá tó sorí sí ọ̀rọ̀ àwọn àlùfàṣà sí nígbà wá gbúrò pé wọ́n gbé ọ lọ kóòtù ọwọ́ borí fún àwọn ẹni ọ̀jẹ́ lọ́ba fi o àwọn para lọ́ọ̀yà kan iná fẹ́ mú mi sẹ́yìn àwọn ẹni fẹ́ mú kíní kan nìkan kí ló dìwò kí n rorí kó sẹ́ńsọ̀ tó sọ jáde kó tó sọ kí tó ṣe followers náà ló ń wá àbó ń chase cloud àbí ta ló ń tó àbó ń ṣera rẹ ni níjọ́ tó ti múra kankankankan ìfà tó ló múra kankan tó rò pé ó lè bẹ̀rẹ̀ Islam jẹ́ sọ wá rí bàjẹ́ ò lè rí bàjẹ́ ọkàn dára rẹ láàmú ni ó lè tó lè máa fi ṣe náà ni kò máa fi gain followers tó fi gain yẹn kò fọ́ mọ́ ní dáìsí náà kò máa rógbà kò ju àná lọ tó bá fi mọ níyẹn nìkan kò sẹ́ni tí ó bu ọ sí náà ṣe ẹnìkan kọ̀ọ̀lẹ́ nìkan tó ń gbèjà àlá ṣùgbọ́n bá fi mọ níta àlá nìkan tó ń ṣe tó bá ti ta lu òfin tó ọ̀tẹ̀ lomi ìmọ́lẹ̀ nípasẹ̀ kó ń ṣe nǹkan wèrè tó ń ṣe yẹn kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti lè tẹ ẹnìkan mọ́lẹ̀ gbogbo tó ń ṣe tí wọ́n fojú fòru wọ́n wà kanra rẹ̀ mọ́ ohun tó ń ṣe lórí ọ̀rọ̀ ta lọ́nà nù gbogbo ẹ̀yin tọ́rọ̀ òye tẹ́ẹ̀kan emotionally tẹ́ẹ̀kan comment tẹ́ẹ̀ máa bóyá ẹ sì mọ̀ bí ọ̀rọ̀ bóyá bò sílẹ̀ ń ṣe àwúrò nù bẹ́ẹ̀ tí gbogbo wa náà là ń fọ́lù ẹni yìí lórí fọ́nrán
a rí gbogbo bó ṣe máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára wa gbogbo ala rí bó ṣe máa ń ṣe àfáà mi mo asọ̀rọ̀ kan lónìí ẹnìkan sọ yí pé Yusuf Adépọ̀jù náà ṣe jù bá ń lọ ẹ̀mí lóní ọ̀tí ààrẹ ẹ̀sẹ̀ mo sì bí ẹni ẹlẹ́rìí mo ní kí ni Yusuf Adépọ̀jù ṣe o gbogbo ala mọ iṣẹ́ tí Yusuf Adépọ̀jù gbé dání pé comparative religion ni bí ẹ bá dẹ̀ ní kò ní ṣe òda òun kọ́ ló bẹ̀rẹ̀ tá a máa ń sọ̀rọ̀ comparative religion àwọn Christian gan lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ comparative religion látọdún tó ti pẹ́ nígbà tẹ́mi sì kéré tí mo wà lára mọ nǹkan máa ń wá lọ́dọọdún ní máa wá ṣe kínní àwọn tó bá jọ máa rọ ọmọ tí máa ń wò ní ọmọ gbọ́ báyìí ọdọọdún every Christmas ló máa ń wá sí ara ń bẹ wọ́n ń pè wọ́n ní mùsùlùmí lòun wọ́n ń pè ní akéwùgbà Jésù ọdọọdún ní máa ń wá tí wọ́n di oríṣi ẹrù fún tí wọ́n máa tú Kùránì lódì máa ń wá kò sẹ́nìkan tó mú wọ́n wá tó jọ sí àwọn ẹ̀rọ náà kò sẹ́ni tó ó ti ṣe ti pẹ́ nígbà tí mi ti kéré mo ti máa ń pè lákòó ti kú ní ìsìn wọ́n máa ń pè lákòó ìgbà Jésù ó máa ń wá sí ara ńgbà yẹn àwọn tó bá jẹ́ ọmọ àti ọ̀nà bá tó mi lọ́jọ́ orí báyìí bàbá àjẹ́ ìsàwáwù wọn ó lè mọ tí mo ń sọ yìí kò sẹ́ni tó mú sí lójú ọjà àdéhùn tí wàá ṣe tó ń ṣe gbàgbà lọ akéwùgbà Jésù yóò mọ túkọ̀ ayé lódì yóò lọ ṣe comparative kò sẹ́ni tó mú sí àwọn míì tó rí sí lọ́nà tí wọ́n bá lọ tó bá túkọ̀ ayé lódì àwọn míì pé wọ́n di Christian àṣẹ tó dúró lórí ẹsẹ̀ pé mi ò lè jọ yẹn so ní tí Yusuf Adépọ̀jù náà àwọn ní ẹ̀kọ́ Christian lọ́kọ́ bẹ̀rẹ̀ comparative religion láti máa kó ọmọ mùsùlùmí kó tó dípò àwọn mùsùlùmí náà wá tají pé ẹja àánú ò tiẹ̀ lọ fún kínní ní tí Yusuf Adépọ̀jù ń ṣe nìyẹn Yusuf Adépọ̀jù ti bu ẹnìkan rí láyé tí a bá ní lè bá mọ lẹ́nìkan tó Yusuf Adépọ̀jù bu Jésù lè bọ̀ lẹ́ kò sí mùsùlùmí kan lórí ẹ̀ pé tí ó fẹ́ nu àlùfàṣà kan Jésù àfi tí ì bá ṣe mùsùlùmí lókù wọ́n dákọ̀ Jésù tẹ̀ntì Ọlọ́run ní káwọn máa ṣàdúrà fún ká máa fi ọlá rẹ̀ tọrọ lẹ́nìkan wà ní mùsùlùmí lòun yóò máa bú Jésù tó bá yẹn tó bá tó wá ní mùsùlùmí lọ́wọ́ bú Jésù ìkórè rẹ̀ ti dàrú. ohun tí Yusuf Adépọ̀jù máa ń gbìyànjú láti sọ ní fún àwọn èèyàn ni wípé Islam pọ́n Jesus Christ lé ju àwọn kírípà Christian ṣe máa lé lọ torí mo ti wo program wọn kan tí wọ́n ti ń ájú ọ̀rọ̀ yẹn wọ́n sọ fún pásítọ̀ yẹn pé ṣebí inú Bíbélì náà lẹ ti pé Jésù lólè ṣebí inú Bíbélì lẹ ti sọ báyìí lẹ sọ ọ̀rọ̀ báyìí tí ọ̀dà ń pa Jésù ọ̀dà ń rí fa àwọn sínú ẹsẹ̀ Báíbù tó ti sọ so táwọn kan pa tí wọ́n fi ń pé Yusuf Adépọ̀jù ń bú Jésù kò sí ní tó jọ rárá comparative religion ní í ṣe kò jọmọ́ títa lọ́lọ́run ṣe lórí social media yẹn kò sẹ́ni tó ní títa lọ́lọ́run máa polongo ẹbọ náà it's a free word ó lè pè báwọn àfáà náà ṣe ń ṣe wá sí fáwọn mùsùlùmí náà Christian ṣe tiwọn ó náà lè bọ́ sórí ẹ̀rọ ayélujára kó máa pèpè ṣojú ọ̀nà ibi tó pẹ́ tọ́hún àpé ń lọ ọ̀nà ẹbọ ẹni tó bá fẹ́ lè tẹ̀lé ẹni tó bá dẹ̀ fẹ́ ò ní tẹ̀lé ṣùgbọ́n tó bá dín bá débi pọ̀ ń gbọ́ òun lọ àtàkì personality àwọn èèyàn kan àwọn kan bẹ tó bá bú wọn lè mọ́ sọ̀rọ̀ tó búya wọn lè mọ́ tó bàbá wọn lè mọ́ sọ̀rọ̀ àwọn kan bẹ tó bá lè bú wọn lásán ó ti ẹ̀ tí búya wọn ti bú bàbá wọn ọ̀daràn wọn bá fẹ́ fòfin gbé ọ wọn fòfin gbé ọ so jẹ́ bá wọn ta lọ́lọ́run ran wọn kàn lè mọ òun ran ó ti ṣe àìmọye nǹkan tó yẹ kó jẹ́ pé kó ti mú lu ẹ̀wọ̀n ti pẹ́ wọ́n kàn wọ́n ran ni gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ ọmọ wíṣkẹ́ lọ wo fídíò tó ti ṣe tí ọba ti delete fídíò tó ti bú ọba lọ ẹ lọ wo bó ṣe sọ̀rọ̀ ọba lọ nímẹ̀ ẹ wo bó ṣe sọ̀rọ̀ ọba lọ ní ṣé tí ẹnìkan bá ní òun ṣe mùsùlùmí àfáà kan bá bọ́ ta nìṣẹ́ tó bá ń bú Aláàfin Ọ̀yọ́ àbò ń bú Ọọ̀ni of Ifẹ̀ tá a gbà pé ńlọba ńlá ilẹ̀ Yorùbá sínú Yorùbá ó dùn sí pé ẹni tá a pè lólórí ọba ńlọ́dọ̀ wa ń bí o kẹ́nìkan wá láàfáà lòun kó wá bó sórí ẹ̀rọ ayélujára kó wá máa bú kó máa fọkọ̀ rípọ̀ ẹ̀ sínú wa ó dùn ẹ̀sán lẹ́yìn títa lọ́lọ́run ṣe sí ẹ̀mí ọ̀fìn lọ́rin nìyẹn èyí tẹ́ bá dẹ̀ ń fọ́lọ̀ ẹ̀ dáadáa ẹ̀ mọ̀ rí pé tí mò ń sọ òótọ́ ni lẹ́yìn ìgbà tó ṣe nǹkan tó rí pé wọ́n lọ fún oníwèé kóòtù iná padà sórí gbọ́nà tí ń ṣe apology ẹ parí òde ẹ̀bùrú mọ́ ó ti pa nǹkan jẹ́ òòlè gbaṣọ léèyàn lára ẹni bá gbọ́ ọjà kọ́ wá dénú yàrá kọ́ máa faṣọ yẹn bẹ́ẹ̀ kí ló ń tó wò kí ń ronú kọ́ máa sẹ́ńsọ̀rọ̀ tí ń sọ kó tó sọ gbogbo ẹ̀yin tẹ́ wá ilé ẹ̀ ní ìsinmi tẹ́ ń pé kíní kan tẹ́ ti sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin èsè ló làákàyè tí sórí pé ìkórìíra ẹ̀sìn Islam ìkórìíra mùsùlùmí tẹ́ kórìíra yẹn tẹ́ bá ti gbọ́ pé ẹnìkan ní ìṣù pẹ̀lú mùsùlùmí kan àbá àfa kan ọ̀parí ẹ̀fẹ̀ mọ̀ bọ́yá ẹni ẹ̀ jẹ̀bi àbọ̀járe ẹ bẹ̀rẹ̀ sí mọ̀ wà ẹ̀mọ́sánà ẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àlùfáà torí pé ẹ ti ajá ti ní mi lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó máa kó mímí jẹ àǹfààní tẹ́mi ọkàn fún yín ni pé ẹjẹ́ á máa lo làákàyè ẹjẹ́ á máa lo làákàyè tí a bá dẹ̀ ilé yẹn ṣe kankan ẹ máa wádìí tó ṣe ń dáadáa kẹ́ tó máa jálù ọ̀rọ̀ kò sẹ́ni tó dórí ẹ̀ pé tí ń tẹ̀lé ta lọ́run tí ò ní máa wò pé bóun náà ṣe ṣe báyìí àṣé onìkan lẹ́lẹ́bọ tí ń bẹ nílẹ̀ Yorùbá ni àpò onìkan lẹ́lẹ́bọ tí ń bẹ ní Nàìjíríà àìmọye àwọn ibà kan tí ń ṣe kóhun tó ní ọmọ tó lòun ṣé ẹnìkan wá dì sọ̀bẹ̀ ẹnìkan wá dẹ ẹnìkan láàmú kálukú nímọ̀ bó ṣe ń ṣe é náà ẹ̀ lè láǹfà kan torí ẹ̀ pé kọ́tọ́ pọ̀ ń fẹ́ fagídí mẹ́nìkan kó wá máa kírun náà ẹ̀ sì lè rí pásítọ̀ kan torí ẹ̀ pé kó lóun fẹ́ fagídí mẹ́nìkan kó wá lọ chọ́ọ̀chì so bàbá fẹ́ ṣe ẹbọ máa ṣe ẹbọ rẹ kọ́sẹ́ tó ní kó máa ṣe ẹbọ ṣùgbọ́n láti máa ṣe ẹbọ láti mú apá ṣe ẹbọ kọ́ máa fẹnu àbùkù kan àwọn míì kọ́ máa fẹnu àbùkù tó bá tẹ̀ fẹnu àbùkù kan Allah tó fi kànábì wọ́n máa wọ́n torí pé kò sófin kan tó yẹ pé kán mú ọ̀pọ̀ fẹnu àbùkù Allah ọ̀fẹ́nu àbùkù kan ànábì kò sófin kan tó ní wọ́n mú ọ lórí yẹn ṣùgbọ́n wọ́n máa sọ ọ lọ́wọ́ sọ ọ lẹ́sẹ̀
níjọ́ tó o bá sọ̀rọ̀ sí individual kì í sàlá lọ sọ̀rọ̀ sí mọ́ kì í sàlẹ́bí lọ sọ̀rọ̀ sí mọ́ wọ́n tó bá ti lè sọ̀rọ̀ sí ẹnìkan tí wọ́n bá lè gbọ́ ọmọ ṣiṣẹ́ kọ́ báyìí wọ́n wà kára gbogbo tó ti ṣiṣẹ́ náà wọ́n wà kára rẹ̀ mọ́ ní ti ṣẹlẹ̀ síta lọ́lọ́ nìyẹn èyí tí nǹkan ò yé wọ́n ń gbìjà àlá ni kò sẹ́ni tó mú torí àlá àṣebẹ́yẹn ni ms baba lórí tiktok àbí ẹbẹ ms baba yóò àtàwọn program ẹ̀ so owó ṣe ju ti ms baba ń ṣe lọ ni ṣe wá gbọ́pẹ́ nìkan fọlọ́pàá mọ́ ms baba níjọ́ tí ń pe aláàbí tí gidi títí ń túkùrá ní òdì tí ń kà ẹ gbọ́pẹ́ nìkan fọlọ́pàá mọ́ ẹnìkan fọlọ́pàá tẹ́tì rí ìta ń ṣe ni wípé tó bá ṣe àwọn èèyàn lọ́nà lọ àwọn tó ń jáfa wọn ó dẹ̀ tún ṣe wá sí fáwọn èèyàn pé ẹ má dá lóhùn o nítorí wọn ò rí bẹ́ẹ̀ o ń túkùrá ní ìsódì ni o bó bá ti ṣe àwọn èèyàn lọ́nà àwọn kan ṣe bẹ́ẹ̀ tí yẹn láìtì àwọn èèyàn pé kò rí bó ṣe rí o so that is the new martin kò sẹ́ni tó ẹgbẹ́ pọ̀ fọlọ́pàá tẹ́tì ms baba kò sẹ́ni tó lóhùn tó fi òfin ilé ẹjọ́ kankan di ms baba yìí sọ pé ta lọ́lọ́run gan ṣe ju ti ms baba ń ṣe lọ lórí social media ṣùgbọ́n ms baba ò lọ fún personality kò bú ẹnìkan kò bú individual aláàlọ́bálẹ́jọ́ àti kùránì náà ní sì ń ṣe lóhun kò sẹ́ni tó dẹ̀ ní ọmọ ṣe àwọn tó bá rí sí lọ́nà tó bá rí fine àwọn tọ́lọ́run bá dẹ̀ ní òrìṣì lọ́nà kò ní sí hàn lọ́nà ṣùgbọ́n láti wá jẹ́ pé ọlọ́run ṣe ẹ̀sìn ọ̀hún ṣẹbọ kó wá jẹ́ pé ọmọ fi tiẹ̀ ta bá àwọn míì àbá gbogbo ẹ̀yin tẹ́ ń support ra dáadáa yìí ẹ fi ọ̀rọ̀ wọ́n ní fi ọ̀rọ̀ ru ara rẹ wò ó di fáfá lásọ kan ó ní kó mú aṣọ kan so tó ní náà kó lọ́ọ́ fi rúbọ ẹ̀kú ọyẹ gbogbo ẹ̀yin wèrè ẹni tó rí yóò pé bẹ́ẹ̀ rí títa lọ́lọ́run ṣe bí n tó normal ẹ ti ẹ̀ pé látàrí wálé jókòó ṣé ìkórìíra Islam náà ló tó bá ní àbí kíni because tọ́lọ́ bá ti ẹ̀ ṣẹlẹ̀ òun là kí ọlọ́pàá tó gbéra lódìdí àti Ìlọrin kan tó wá sí Ìbàdàn fún àfẹ́ àrẹ́sì yẹn so wọn wà ní òfin kankan tí ẹ̀ sòrò ẹni kidnapper ni ọ̀wà ní òfin kankan tí ó bá kí wọn á máa bọ̀ láti bẹ ọ̀sán gan wọn dẹ̀ wá o wọn lọ nú ilé rẹ̀ ẹ̀sìn ní kidnapper sí kidnapper làwọn yẹn mo rò pé tẹ́ sọ fún un ni wípé ṣé bí máa bóun tó bá kàn ó yẹ kó disappear náà kò ní egbé àbí kò ní àfẹ́ẹ̀rí tí wọ́n fi ní rí gbogbo bó ṣe máa ń já lórí ẹ̀rọ ayélujára yẹn mo rò pé ó yẹ kó ní egbé àbáfẹ́ẹ̀rí náà bí wọ́n ṣe déhùn tó wá mọ́ bí kọ́ mọ́ rí kọ́ wá kọ́ wá àwọn ọmọ ayé ilẹ̀ pé hàn ìpínlẹ̀ wà òbó náà ní gbónlẹ̀ tẹ́ wọ́n lẹ́ tuurutu yẹn ẹ̀ wá ń pariwo pé kidnapper kí ni jẹ́ kidnapper ìgbà tó o bá mọ̀ pé ó dára rẹ lójú gbogbo àwọn ọ̀rọ̀ tó o sọ nípa ẹ̀mí àwòfin lọ́rin ibi náà ni ọwọ́ jẹ́jọ́ rẹ̀ ní ẹjọ́ ọwọ́ ń sá kí ló ń bọ̀ mọ̀ pé ò ní ègbò àrìndọ̀ kí ló ń jẹ ayán sí gbogbo ẹ̀yin tẹ̀ náà tẹ̀ ń support ẹ̀ ẹ fi sí ara yín tó bá yẹ pé bàbá yẹn bá ní ẹ̀mí àìlọrin tí alọ́lọ́ sọ̀rọ̀ tó sọ sí yẹn sínú yóò dùn ẹ wá sọ gbogbo nǹkan ẹ wà máa wà emotional ẹ̀yin bàbá yà wọ́n máa ti tọ́ àwọn Fúlàní pẹ̀lú Yorùbá gbogbo nǹkan tó rí tí yóò pé ni tọ́lọ̀ bá ṣẹlẹ̀ ẹ wà máa lọ ọmọ tí ò lọ ọmọ ẹ máa lọ ọmọ bá ẹ máa lọ ọmọ wo ẹni orí ẹ bá pé àwọn òkè ẹgbẹ́ kíla jù wọ́n lè yàn án ó sọ̀rọ̀ tí ò dáa sí ọba àlú wọ́n dẹ̀ pè lẹ́jọ́ ó kọ́ wá jẹ́jọ́ ẹ wá ń lọ ọmọ Fúlàní ẹ dákun kí ló kan Fúlàní Yorùbá kí ló kan ọ̀rọ̀ ẹ̀sìn níbi tó wà lẹ́yìn ilé yìí sọ̀rọ̀ ẹ̀sìn náà wọn ní ta lọ́lọ́wọ́ wá kírun ebi mùsùlùmí tẹ́lẹ̀ ó lọ kírun mọ́ sábà gidi mú yàn kírun ni ṣé wọ́n ní kó wá kírun ni àbí ẹni kọ́ mọ̀ sí ti ń sin mọ́ a ní kọ́ mọ̀ sí ní moderate way kó ṣe pẹ̀lú làákà èsì kọ̀kàwé kankan bí ọ̀bá lẹ́ni tí ọ̀bá kàwé kọ́ lẹ́ni tó kàwé lẹ́gbẹ̀ẹ́ lè fún nímọ̀ràn ni wọ́n láwọn èrè kan wọ́n èdè Sunday Igboho Sunday Igboho pẹ̀lúpẹ̀ Sunday Igboho ní òjò wọn rẹ̀ sọ wọn mọ̀ pé mọ́jà sọlá náà yẹ kí àwọn náà ti kọ́gbọ́n lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń pa máa jẹ́ ọmọ wọ̀nyí yẹn ó yẹ kí mọ́jà sọlá ó ti kọ́gbọ́n náà àṣẹ mọ́jà sọlá ọmọ yìí pé ọlọ́pàá tó wà bẹ̀rù pèsè kí náà àwọn wá on legal duty ni tí wọ́n bá ọ̀nà mọ́jà sọlá pé torí pé ó dá sí wọ́n bá fi ilẹ̀ wọ́n fi ẹ̀sìn rẹ̀ pamọ́ ní gọ́ọ̀mẹ̀ntì wọ́n padà kó lè pọ́nmi tó wà lẹ́yìn náà àbí àwọn tó sẹ̀ tí wọ́n bá mọ̀ mọ́ ìgbùdọ̀ yálà wọn bá ṣe kéèsì lọ́dún kù gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ilẹ̀ bá tẹ̀lé dé kóòtù náà kọ́ lọ wá wíjà rẹ̀ ilé ẹjọ́ náà tó yẹn bá ń sọ̀rọ̀ tó dáadáa bá ń sinmi sí kò ní mọ́jú náà ni ẹ wá ń hé ní Sunday ọpẹ́lọpẹ́ irú ẹkùn wo ṣé ọlọ́pàá lọ́wọ́ wà lẹ́gà ní irú ẹkùn àbí ẹkùn lọ́wọ́ lẹ́gà ju ọlọ́pàá lọ ẹ̀kàn mọ́ sọ àwọn unnecessary àwọn kan tí ò bá láta ìbò tí ò tiẹ̀ gbogbo abátulẹ̀ ká tóbi tó abẹ́ òfin la wà kọ́sùn kan ló ń gáìdì gbogbo wa wọ́n àbí ẹ̀jẹ̀ president kò jẹ́ gọ́fúnà kò jẹ́rìí èèyàn jẹ́ má tẹ òfin lójú nípa tó o bá sì tẹ òfin lójú tẹni tó o tẹ òfin lójú látara rẹ̀ tó o bá mójú nù ni o tí o bá mójú nù tó o bá lóun fẹ́ gbégbèsè lábẹ́ òfin kò sẹ́ni tó ga jù òfin lọ tó ẹ bá fẹ́ràn ta lọ́lọ́run ẹ pè síbi tí wọ́n bá yẹ kẹ́ ẹ pè sí ẹni dẹ́ẹ̀dẹ́ ní ìràwọ̀ ó nìkan kọ́lẹ̀ lẹ́bọ tí mẹ́lẹ̀ Yorùbá sọ nìkan ní sòsà ni sọ nìkan ní ṣẹbọ ni ṣé ẹni kọ́ mọ̀ ṣẹbọ ni ṣé o ò lè ṣẹbọ rẹ láì jẹ́ pé o lu àwọn míì láì jẹ́ pé o tàbùkù àwọn míì ni kọ́ wá jẹ́ gbogbo àti mùsùlùmí alọ́mọdájọ́ bá kírun sọ jẹ́ pé ọ̀rẹ́ ẹlẹ́bọ nìkan ni wọ́n mọ̀ bú àwọn olóòṣà wọ́n mọ̀ bú bá wọn báwo ṣé ní kọ́ jẹ́ pé ni wọ́n mọ̀ sọ gbogbo gbà sẹ́yìn ibò ní sọ pé ṣé irun lẹ́fẹ́ kí ni àbẹ́fẹ́ bú tí ọba ìlẹ́yìn bí ẹ máa ń sọ̀rọ̀ bí tí àlùkùránì bá ti rìfáàsì ẹlẹ́bọ tí a bá make reference
mùsùlùmí kan lọ́wọ́ láàyè tẹ́ pé wà ní ẹlẹ́bọ lòun àjókòó lòun máa sọ̀rọ̀ lé ta lọ́lọ́ wà ní tọ́pìkì ní ìmọ̀ tó bá tẹ́ bá títọ́ ti wọ ẹtí kí orí burúkú rẹ̀ tẹ́ bá lọ́nu bó ti máa lọ yẹn tí ó bá sọ̀rọ̀ báyìí kò sọ̀rọ̀ kàkà jẹ́ ọ̀sọ̀ ju pé ọ wá ba mùsùlùmí jẹ́ ó ti rí àfáà kan tí ó bù ó ti rí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.